Bismillahirrahmanirrahim. Àwọn ẹ̀dá èèyàn wọ́n máa ń rán ẹ̀mí èṣù kan sínú láìfọ̀ ẹ̀dá tí a ń porúkọ ẹ̀ ní Aljannu Ayanle àbí Qareen àbí Jinn Comrade àbí the accompanied Jinn. Aljannu yìí ó lágbára, ọjọ́ tí wọ́n ti bí ẹ ló ti wà pẹ̀lú ẹ láàrin oṣù kan sóṣù méjì mẹ́ta. Ó máa sálámọ̀ sí ikùn ọmọdé, ikùn ló máa gbà wọlé, ẹ discover pé inú ń run ọmọ yìí, inú ń run ọmọ yìí. Èṣù yẹn ti wọnú ẹ̀ ń gbà yẹn, ó dọjọ́ tó bá kúrò láyé kó náà tó kú. Èṣù yìí sì ni ó mọ gbogbo nǹkan nípa ẹ. Àwọn àlìjọ̀nú wà pọ̀ lóríṣiríṣi, àwọn ẹ̀mí èṣù pọ̀ lóríṣiríṣi táwọn èèyàn máa ń rán. Ẹ rí pé gbogbo wa ní wọ́n já ewé kan, wọ́n ṣògùn sí lágbájá, wọ́n ṣògùn sí tàmẹ̀dù, ó gbóògùn jẹ, ó ṣe gbé, ó ṣàwo tí wọ́n máa ń ṣe síra wọn yẹn. Àwọn àlìjọ̀nú kan ló lọ máa ń ṣiṣẹ́ yẹn. Wọ́n kàn kó kinní yẹn jọ, àlìjọ̀nú tó máa ń mímbẹ̀ ti wà. Gbogbo àwọn àlìjọ̀nú yẹn á máa mú wá fún ilé ẹ̀kọ̀ọ̀kan, àmọ́ ga wọn lẹni tá ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, Qareen. Òun mọ ogun nǹkan pa ẹ̀, ọjọ́ tó ti bí ẹ ló ti wà pẹ̀lú ẹ̀. So àlìjọ̀nú yìí làdúrà fi sọ fún wa pé Bismillahirrahmanirrahim, qala qarinuhu rabbana ma atghaytuhu walakin kana fi dalalin ba'id. So ọjọ́ àlìkíyámọ̀ bóyá tún pàdé pẹ̀lú ẹ̀mí. So ẹ̀mí ni wọ́n máa ń fi nǹkan rán, òun lálàkàlà, òun jẹun lójú oorun, àbí wọ́n ti sàṣìyàn títí tí wọ́n rí mú, wọ́n wá rán àlìjọ̀nú yìí sí, wọ́n kó àwọn kankan papọ̀, wọ́n fi sẹ́ndì àlìjọ̀nú yìí sí, àbáwọn tó ń invoke ẹ̀ physical, wọ́n confirm ẹ̀ pé kó lọ ṣe láburú. So kò sọ́gbọ́n tó fẹ́ dá, kí òun ò kí easy láti conquer, àmọ́ ó easy fún mùsùlùmí láti conquer kó rẹ̀. Òun ló fi ní the prophetic medicine, òkè oorun sùn, òun jẹun lójú oorun ni, òun lájọṣepọ̀ lójú oorun ni, òun forí kókan aláǹtakùn, ó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, àìsàn yóò lọ́wọ́ ayé nú, torí wọ́n máa ń sẹ́ǹdì àìsàn láti wọ́ọ̀dù wọn wá. Nǹkan tó máa fi kọ́ńkà èlé mi fẹ́ sọ fún ẹ yìí, number one, get the prophetic medicine. Gbogbo egbògi tọ́lọ́ndé àrẹ́ta ní Muhammad sallallahu alaihi wasallam sí pé ló báyìí ló báyìí ló báyìí ló báyìí, get ẹ̀ irú ẹ̀ náà lápapọ̀ síbi all in one by Sheikh Afagba natural herbs. Ó ń wò more than 300 àìsàn, bẹ́ẹ̀ ni èmi ò ní tàn yín o. So àwọn yọ̀dẹ̀ ń dúpẹ́ lé lórí tó rọ́lọ́n ló ní gbogbo agbára. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ báyìí at rate of 15,000 naira ní Nàìjíríà. WhatsApp wa tó bá nídìí ẹ̀ lórí èyíké nínú àìsàn àbí spiritual evil, òkè rórun sùn jẹun lójú oorun, forí kókó aláǹtakùn. Àwọn egbòogi láti India, láti China, l'Arab country àti l'Africa wà lápapọ̀ síbẹ̀, ó dẹ̀ wà halal. WhatsApp wa lórí +27 61 295 6389. WhatsApp wa lórí +27 61 295 6389. Àbólé ìké nínú ìpèníjà lórí spiritual problem àbí physical problem. Gbìyànjú kó ṣe kí ni, kó get all in one. Ìyẹn number one nínú nǹkan tó lè fi kojú ẹ̀ nìyẹn. Number two, máa ka Al-Qur'ani gbogbo ìgbà. Tó bá fi nǹkan rán sí ẹ kò ní lè jíṣẹ́ fún ẹ, máa kírun gbogbo ìgbà kò ní lè dún lára ẹ. Máa ṣe àsìkáàrù, máa porúkọ Ọlọ́run gbogbo ìgbà kò ní lè dún lára ẹ. The only way nìyẹn lẹ́fi rí pé àwọn tí wọn ò mọ Ọlọ́run tí wọ́n bá ń sàsíra wọn, wọ́n ní wọ́n ti ń sàsí tipẹ́, ọwọ́ ò tẹ́ ẹ̀. Babalágbáyà kan àbí ìyá kíní kan ló kàn ṣe kíní kan làwọn fi gẹ́ẹ̀tì ẹ̀. Qareen ẹ̀ ni wọ́n rán sí, gbogbo ìgbà tí wọ́n ń sàsí yẹn, àwọn àlìjọ̀nú tí wọ́n rán sí, àwọn nǹkan tóun náà fi ṣagbára, ẹ̀mí èṣù tóun náà fi ṣagbára, wọ́n ju àwọn tí wọ́n rán sí yẹn lọ. Ni wọ́n ṣe wá discover pé wèrè lélẹ́yìí, wọ́n wá Qareen ẹ̀, wọ́n wá tó àwọn ètò yẹn pọ̀, wọ́n wá send Qareen ẹ̀ sí, wọ́n ṣe sáwọn èèyàn náà. Gbogbo àlákàlà orí kókó aláǹtakùn ṣe everything yẹn. Get all in one by Sheikh Afagba natural. Àdèmọ́ máa mú series àwọn àlìjọ̀nú yẹn wá, wọ́n pọ̀ tó máa ń rán sínú live ẹ̀dá. A ní ká gbé látọ̀dọ̀ ọ̀gá wọn tó jẹ́ Qareen ni. Àìsọ̀rọ̀ Qareen ni bí ẹ̀mẹ́ta fún wa. So this part one. Masalamu wa ila liqa'i. Ẹ̀dẹ̀ má gbàgbé láti ṣe kíni, láti donate sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123 214254. Account number fáwọn aláìní 0123 214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àdúrà yín àgbà ẹ̀ ní rí dààmú, gbogbo ẹ̀yin tẹ́ bá lo all in one by Sheikh Afagba natural herbs abayín lára mu. Ẹ̀yin náà give testimony bí àwọn tó ti ń give. Masalamu wa ila liqa'i.